Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, ohun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. Gbogbo ẹ̀yin brothers wa yín dádì wa, ṣé ẹ ti gbọ́ pé Fúlàní bandit ti wà ní hòtẹ́ẹ̀lì Lagos State? Àbẹ́ ẹ̀ tí gbọ́. Gbogbo ẹ̀yin ọkùnrin wa, ẹ̀yin akọ ajá abìnrin àrè lẹ́sẹ̀. Àwọn Fúlàní bandit wọ́n ti mú wọn ní Lagos lọ́tẹ́ẹ̀lì. Gbogbo ẹ̀yin ọkùnrin wa, kẹ́ẹ̀kì ń dúró tìyàwó yín lé èyàn olójú kò mú ò lọ, ẹ̀yin oní sometime, ẹ̀yin oní full time. Fúlàní bandit ti wà lọ́tẹ́ẹ̀lì Lagos State o. Fúlàní bandit ti wà lọ́tẹ́ẹ̀lì Lagos State o. Tán bá gbá yín mú, ẹ̀jẹ̀ yín á gbẹ. Ara nǹkan tá à ń sọ fún yín lélẹ́yìí. Ara ariwo tá à ń pa ni àní wọ́n ti sọ̀rẹ́ǹdì wa. Wọ́n ti sọ̀rẹ́ǹdì everybody hòtẹ́ẹ̀lì. Ó ti lẹ́tí kẹ báyìí, ó ti lágbára. Yorùbáwùyí lórúkọ mi. Èyí ni June 2, 2026, ọjọ́ kejì oṣù kẹfà ọdún 2026. Mr. Dàpọ̀ assist ẹ ṣe àpò ṣẹ́ṣàmùlá òkè gbẹ, àpò yín ò ní gbẹ. Nígbà tí wọ́n mú àwọn àtàjọmọ tálíkà, tí wọ́n mú àwọn oko, tí wọ́n ń ṣe oríṣiríṣi fún wa, àwọn olówó dákẹ́. Hòtẹ́ẹ̀lì nísìn wọ́n tún ti wà lọ́tẹ́ẹ̀lì tí yín padà bá everybody ti bá everybody ti bá. Ẹ̀yin tí ẹ ń bú Rẹ̀mí Tinubu, all the Nigerians insulting Tinubu and Rẹ̀mí Tinubu, ṣé ẹ wà okay? No, ṣé ẹ wà okay? Èmi kàn ń béèrè lọ́wọ́ yín ni o, torí lórí iṣẹ́ tí mo fẹ́ ṣe yìí, ẹni tó bá fẹ́ jà kó múra ìjà wá. Èmi gan wà nílé fún yín lẹ́nìí. We will disagree to agree. Mo rẹ́rìn tó ń bú Rẹ̀mí Tinubu, abíyá gbá ní, abíyá gbó ní, kò ń ṣàbíyá mọ́ dáadáa, kó sọ̀rọ̀. Kí lẹ fẹ́ kó sọ? Kí ni nǹkan tẹ́ fẹ́ kí Rẹ̀mí Tinubu sọ? The politicians will keep on winning. I have said this many times and I will continue saying it. Èmi ò believe nínú iná tàbádùn jọ ń ná o. Ṣùgbọ́n tí iná bá wà, politicians Nàìjíríà kankan ò ní wọná. Yes. Kò sí Nàìjíríà politician tó máa wọná tí iná bá wà, wọn ò ní wọ inú iná. Yorùbáwùyí lórúkọ mi. Nígbà tí everybody wá ń bọ́ta, ẹ wá ń sọ̀rọ̀ ìyá, ó já mi lára jẹ. Everybody yín bọ́ta ń sìn, ẹ ń bú Tinubu bí ṣe wà yìí. Mo ti di monitoring spirit. Kí ni mo sọ fún yín? Ọlọ́run bá ń gbọ́. Mo ti di monitoring spirit. Gbogbo àwọn tí mo ti blọ́ọ̀kù nígbà tí ayé Tinubu ta ní ẹ máa dìbò. Gbogbo àwọn tó ń bú mi. Mo ti di monitoring spirit o. Mo fẹ́ kẹ́ máa gbọ́ ni, mi ò ṣí yín kalẹ̀ o. Gbogbo èyí tí mo blọ́ọ̀kù. Ṣùgbọ́n mo ti open another page tí mo fi monitor gbogbo yín. Bẹ́ẹ̀ ṣe ìsúnkún, bẹ́ẹ̀ nínú mi ń dùn. Bẹ́ẹ̀ ni mo fi ń ṣe yẹ̀yẹ́. Yes. Tó bá dẹ̀ bí ire, ẹ má sọ̀rọ̀. Tí àwọn aráàlú ò bá ní wá fún yín, tó bá tún wá sọ̀rọ̀, èmi á tún wá fi ń ṣe yẹ̀yẹ́. Mo ti di monitoring spirit. Mo monitor every one of you. Ẹ̀yin tẹ́ ń pe Rẹ̀mí Tinubu lábí àgbà, kí lẹ̀yin? Gbogbo ẹ̀yin tẹ́ ń pe Rẹ̀mí Tinubu ní abiyagba, kí lẹ̀yin jàre? Abiyasún àbí abiyajòkú jẹ́jẹ́, ṣó lẹ́yìn? Wọ́n tẹ̀ ń bú Rẹ̀mí Tinubu. Nígbà tí wọ́n pa wọ́n Plateau, I know of one actor tó sọ̀rọ̀ ní pé wọ́n pa wọ́n ní Kogi nílùú. The other actors and actresses were muted. Wọ́n ò sọ̀rọ̀, òun náà fi ilẹ̀ Yorùbá ṣe yẹ̀yẹ́ nísìn. Ṣé Plateau tiẹ̀ nílùú? Ó dà Plateau. Kí ni ẹ̀wà mi bọ̀ ṣe bàbá yín gbé jáde? Nígbà tó rò kí ọdẹ ṣẹlẹ̀, tí mo bọ́ta, tí mo pariwo, tí wọ́n sunkún, gbogbo àwọn àfáà wọ́n bọ́ta fún mi. Àwọn tí ò ṣàfáà náà wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣorí burúkú. All these olórí burúkú people. Ká kọ́ bẹ̀rẹ̀ láti 2023. ẹ̀dá ẹ̀ṣẹ̀ wọlé káàbọ̀
wọ́n ti mú Fúlàní bandit lọ́tẹ̀ẹ̀lì o gbogbo ẹni tẹ̀ kí n sunlé tẹ máa ń gbóbìnrin káàkiri ẹ̀yin obìnrin ọkọ tó bá ti jí gbé lọ́tẹ̀ẹ̀lì ẹ má lọ gbà kalẹ̀ wàláì ẹ̀yin obìnrin mo support yín ẹni ọkọ tó bá ti jí gbé lọ́tẹ̀ẹ̀lì ẹ má lọ gbà kalẹ̀ o wọ́n bá wọn bandit lọ bandit Lagos hotel aside fún àwọn tí wọ́n mú pé wọ́n mú wọn láàrin títí o a máa ṣọ́ àwọn yẹn náà àwọn tó ti wá hòtẹ́ẹ̀lì wọ́n ń check out báyìí làwọn ọmọ Yorùbá lọ pàdé wọn pé Fúlàní check out ní ẹ̀yin apọ́jà ẹ̀yin abirin ààrẹ lẹ́sẹ̀ ẹ̀yin ọkùnrin tẹ máa rìn kiri tó máa gbé yín àwo yín lọ ni àwo lọ ni. God bless you Mr. Asisi Apasisi ẹ ṣeun. Wọ́n ní Remi Tinubu doesn't have any power. She should not say anything. Does Trump wife and the president's kids, his wife, say something when there is a terrorist attack in their country? What do you expect Remi Tinubu to come out and cry? As how? Yes, President Jonathan cried. And he said, there is God, oh. There is God. Oh. Yes. If Remi Tinubu did not come on internet to cry for you guys, does that make her abiagba? Àwọn people yìí mọ̀ pé game ni wọ́n ń gbá. And these people will continue láti máa fi ẹ̀mí tálíkà gbá game. And nothing will happen. Jesus or Muhammad will not come and save anybody until when Nigerians are ready. He's getting hotter. The atmosphere is getting hotter. It's either you end Fulani X-Men terrorism or you end Nigeria. Or better still, Fulani terrorism will end everybody in Nigeria. How can minority be controlling the majority? So I expect Remi Tinubu, èmi náà tí mo ṣe wà, there are things you will do for me. Òun lè fẹ́ dùn mí tó ògún gbọ́. Ẹbí oníṣùkú lójú ọ̀tá mi. Wàhálà wo èmi gan ṣínṣìn wọ́n dín ṣínṣìn lórí mi. Àti lè lùkọ́jú Remi Tinubu. Ṣé ojú Remi Tinubu ṣé ó jojú President Jonathan? Remi Tinubu ẹ pé kókó ló ṣojú. Tọ́lọ́mọ̀ kan ló ṣòro kókó làwọn ṣojú. Rí ojú Remi Tinubu pé kókó ló wà bẹ̀. Ó mọ̀ pé tó bá bàtà tó ń bá sunkún ẹ máa bùn. Tó o bá sunkún ẹ máa bùn. The best ni pé kó fèsì fọ́ǹtì. Kó fèsì fọ́ǹtì kó mọ̀ nǹkan tó máa ṣe. Ìjọ ò lẹ́ni ìyàwó Trump tó wá bọ́ta wá sunkún wípé wọ́n àtàkì Amẹ́ríkà. Wọ́n àtàkì Amẹ́ríkà ẹ̀ wá expect ìyàwó Trump kó wá sàkómọ wá ké. Ọkọ ẹ̀ ló máa ṣe nǹkan. Ó máa fún ọkọ ẹ̀ ní nǹkan nínú ilé. Ó máa wá obìnrin a máa wà too emotional. Tí Remi Tinubu bá bọ́ta wá sunkún nísìn. Àwọn oníròyìn tó bá ti interview ẹ̀ ó máa padà sọ nǹkan tí ò yẹ kó sọ tó dẹ̀ bá kó máa nínú ẹ̀ àwọn tó bá mọ̀ gbọ́ máa expose the plan ọkọ ẹ̀. Don't stop blaming Remi Tinubu pé kò sọ̀rọ̀ kò sunkún kò ń ṣàbíyamọ. We don't need their ẹkún. We don't need Remi Tinubu ọ̀gá tí Remi Tinubu káyé fọ̀rọ̀ ẹ̀ ṣe. We need the action. Àwọn ọmọ wa tó kọ́ wọgbó báwo ni wọ́n ṣe máa gbà á? Nídìí ẹkún Remi Tinubu kí ló fẹ́ sunkún fún? Kí ló fẹ́ tẹ́ ẹ kún ẹ̀ ṣe? Nídìí ẹkún ẹ̀ even Tinubu. Nídìí ọ̀rọ̀ wọn àṣọ ni Buhari sọ ó àṣọ kò sí ọkọ tó ti díẹ̀ jáde. Now Fáyọ̀ṣe ti jáde nísìn ó ní ó lè jẹ́ wípé Ṣèyí Mákindé ló ṣiṣẹ́ yẹn láti fi bàjọba Tinubu jẹ́. Mo ti máa ń sọ fún yín tipẹ́tipẹ́ Nigerians, if you don't stand up for your rights, Nigeria politicians wọ́n ti rí kíní yẹn bí kíní kí n pe náà ìwọ kò ń bẹ kí n kọ́kọ́ gbélé sí i. Ayọ̀ Fáyọ̀ṣe ni ó ní ó lè jẹ́ wípé yes ó ní ó lè jẹ́ ìjọba Tinubu ló ṣagbátẹrù ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ l'Ógbómọ̀ṣọ́ láti bà ìjọba orúkọ Tinubu jẹ́. Ọ̀rọ̀ yẹn màá sáré analyse because hòtẹ́ẹ̀lì Èkó tán ti lọ ráwọn bandit mo fẹ́ lọ. Ó ní ó lè jẹ́ ìjọba Mákindé ló ṣe agbátẹrù ìjínigbé l'Ógbómọ̀ṣọ́ láti borúkọ Tinubu jẹ́. Ẹ jẹ́ ká jọ wò báyìí.
láyé Jonathan ní ayé Jonathan àwọn kan bọ́ta wọ́n ní àwọn àtàwọn APC làwọn lọ kó àwọn agbésùmọ̀mí wá láti wá lé Jonathan kúrò lórí oyè. Nígbà tó ń sọ bẹ́ẹ̀ kí lẹ ṣe fún wọn jàre? Kí ni Nigerians ṣe ẹ̀jẹ̀ kankan? They are coming now pé àwọn tó ń pa yín àwọn làwọn kó wọn wọlé. Instead yẹn ẹ̀ ń celebrate wọn ni. Wọ́n ti ń fi àwọn ọmọ wọn sípò, àwọn continuation, àwọn ọmọ wọn continue. Àtọ̀rọ̀ ló bí ẹṣin. Ọmọ rẹ̀ òun kò sí nǹkan rere kan tó fẹ́ ti Násárẹ́tì àwọn olóṣèlú Nàìjíríà jáde. Kò sí nǹkan gidi kan tó fẹ́ ti Násárẹ́tì olóṣèlú Nàìjíríà jáde. Ayọ̀ Fáyọ̀ṣe ló sọ̀rọ̀ yìí. Wọ́n rí pé láyé ìjọba Jonathan agbésùmọ̀mí ni wọ́n lò tí Jonathan fi kúrò lórí oyè, tí wọ́n fi lé Jonathan kúrò lórí oyè. Now Tinubu náà ti débẹ̀ ayé Buhari ó continuation. Now Tinubu náà ti wá débẹ̀ nísìn ó wá ń lágbára sí. The more tí Tinubu ń try pé kó ń gbàgbára lọ́wọ́ àwọn Fúlàní, the more tí security yẹn wá ń lágbára sí. Now kí nìyẹn sọ fún èmi àti yín? Ṣé mo taba ṣẹ̀ nígbà tó bá wà kékeré mi sàwọn ọmọ jẹ̀nsì o wọ́n máa ń ní àwọn bàbá wa máa ń ní ẹgbà lẹ́yìn àmù tó tẹ̀yẹ pé wọn kì í na èmi ìgbà tí mo wà kékeré torí mo ti rín so ẹni tó máa nà mí kó rẹ́dí àti gbé èèyàn ni. So bàbá mi ní ẹgbà lẹ́yìn àmù tó máa fi ń na àwọn ẹ̀gbọ́n mi àbáwọn àbúrò mi. Ó ti certain pé tó o bá ti ṣẹ̀ ẹgbà tó máa fi nà ẹ́ ti wà ńlẹ̀. Náà olóṣèlú Nàìjíríà ń sìn bí mo ṣe ń wò lọ́dọ̀ tèmi Yorùbáwùyí mi ìmọ̀ bóyá mú yẹ́ẹ̀sì lọ́dọ̀ èyí tẹ́ ń wò mí. Ó ti certain wípé tí ẹnìkan bá wà ń bẹ̀ tí wọ́n bá fẹ́ kó kúrò ń bẹ̀ forcefully as in Tinubu must go Tinubu must go Tinubu must go tẹ́ pariwo tó bá fẹ́ kó ń bẹ̀ forcefully wọ́n láti gbé àwọn ọmọ yín àwọn ọmọ wa àwọn ọkọ wa àwọn tíṣà wa àwọn ọjọ́ ọ̀la ilẹ̀ Yorùbá wọ́n láti gbé wọn lọ pa àbí kí wọ́n lọ gbé wọn pamọ́. They have seen this as ẹgbà táwọn bàbá máa fi ń nà wá ẹgbà ẹ̀yìn àmù tó máa fi ń nà wá. So anybody tó bá fẹ́ débẹ̀ ní sí wọ́n fẹ́ kẹ́nìkan kú òbẹ̀ ó gbọ́dọ̀ kó àwọn kan wọlé kó máa kó àwọn kan kò dẹ̀ ní jọ́bọ̀ lóhùn náà máa kó wọn àjọmọ̀ tádìkà ni wọ́n máa kó kò sọ́dọ̀ tádìkà ò ní sọ wọn kan. Nígbà tí wọ́n wọ òkè ọdẹ tí wọ́n bòǹbà òkè ọdẹ tí wọ́n lọ pa àwọn ọdẹ lókè ọdẹ tí mo bọ́ta tí mo bẹ̀rẹ̀ sí ní pariwo tí mo Abdulrasaki gọ́vnọ̀ Kwara tí mo gùn wọ́n lé pè tí mo ní mi sọ bẹ́ẹ̀ mo ní tí mo pè ní Abdulramonu ẹni àánú. Àwọn àáfàá bọ́ síta nígbà yẹn tó bá rántí wọ́n ń ṣe wáàsí wọ́n ní ànábì sọ wípé a gbọ́dọ̀ challenge aṣíwájú wa. You see, if you are blaming Remi Tinubu or you are blaming Tinubu mo kàn máa sọ fún yín ni pé bẹ́tà Remi Tinubu o 75% Nigerians you are not better off Remi Tinubu. Yes mo sọ Yorùbáwùyí lórúkọ mi mo sọ mo fọwọ́ ẹ̀ sọ̀yà. When I came out then wọ́n pa wọ́n lókè ọdẹ o kí lórúkọ ẹ̀ celebrities mélòó ló sọ pé bó ṣe pa wọ́n lókè ọdẹ yóò dá o. Nígbà tí ó bá ọba 30 sá kúrò ní Kwara State celebrities mélòó ló jáde. If you think celebrities are talking because wọ́n gbé àwọn ọmọ ní Ondo ní Ògbómọ̀ṣọ́ àbí ní wọ́n gbé àwọn ọmọ ní Ọ̀yọ́, if you see all this àwọn olóṣè àwọn pastors àwọn àfáà kọ̀ọ̀kan àwọn celebrities wọ́n bọ́ta láti wá sọ̀rọ̀. I can tell you categorically lọ́dọ̀ tèmi Yorùbáwùyí wípé they are not talking because of those children tí wọ́n jí gbé. Mo máa fún yín máa analyse ẹ̀ fún yín. They are not talking because of àwọn ọmọ tí wọ́n jí gbé. Everybody is talking because of their self. Yes. Nígbà tí wọ́n gbé èèyàn lókè ọdẹ tí mo pariwo wọ́n ní ànábì sọ wípé a gbọ́dọ̀ challenge àwọn olórí wa. All those are far. Mo ti di monitoring spirit. Mo ti open new page. Mo monitor page wọn báyìí ni. Mo rí wọn tí wọ́n ń sunkún nísìn. Nígbà tí wọ́n ti ń pààyàn káàkiri, gbà tí wọ́n wọ eruku, I could remember actress Bukola Arugba because she is from Eruku.
òun ló bọ́ tàǹgbà ẹ̀ tó sunkún wọ́n ti wẹ́rù kú o wọ́n ti wẹ́rù kú náà ìgbà tí wọ́n wá wọ Ògbómọ̀ṣọ́ ẹ rí pé lẹ́kan King Kong àgbànàkí ló kó bọ́ta lẹ́yìn yẹn ní Kọ́láwọlé ọkọ Tóyìn lòun náà sunkún both of them are from Ògbómọ̀ṣọ́ ìgbà tí wọ́n wá dùn Mr. Michael Oyèdòkun lọ́rùn tí anybody rí pé wọ́n lè du anybody lọ́rùn àwọn kọ̀ọ̀kan bọ́ táwọn ń sọ̀rọ̀ díẹ̀díẹ̀ nígbà tí wọ́n rí pé ó ti di gbáǹkọ́ Africa days Africa weeks wọ́n rí pé àwọn ọmọ yẹn wọn ò tí rí wọn gbà ìgbà yẹn ni everybody ṣẹ̀ṣẹ̀ wá ń sọ̀rọ̀. You think they are talking because of those children? Gbogbo anybody tó ń sọ̀rọ̀ nísìn ní ọ̀kan ara ẹ̀ jókòó kóró. Are you talking because of those children? Or you are talking because it can happen to you? Because it's not getting nearer again. It's now on the bedroom, I mean in the bedroom, even on the bed of everybody. In Yorùbá land, nítorí pé ó ti wọlé, ó ti jókòó sórí bẹ́ẹ̀dì everybody tí ń ronú wípé káwọn bá lọ sí location, káwọn bá lọ sọ́jà. Tó bá yẹ pé àwọn náà gbé lọ sínú igbó 17 days. Tí ìjọba ti máa dákẹ́ ni. They are talking because of their sex. Those talking now are talking because of their sex, not because of àwọn ọmọ tí wọ́n jí gbé nìkan. And this is why Nigeria government or Nigeria politicians will continue to win. Ṣèyí Mákindé, ó ní you cannot ọkọ̀ọ̀kan sọ wípé òun ò ní agbára láti lórí security until tóun bá di president. So does that mean pé àwọn ọmọ yẹn máa wà nínú igbó títí di 2027? Ṣèyí Mákindé máa fi di president. Is that what Ṣèyí Mákindé is telling us? Okay, káwá kúrò níbẹ̀ yẹn. Ṣèyí Mákindé tó wá sọ̀rọ̀ ní àná, ó ní you cannot expect the same people tí wọ́n rule Nigeria kí wọ́n continue láti máa rule Nigeria and you are expecting different results. Yes. Ó dàbí ẹni pé mo gbọ́ pé Ṣèyí Mákindé bẹ́ẹ̀ di president. Ó dàbí pé Ṣèyí Mákindé bẹ́ẹ̀ di president àbí, and he said you cannot expect the same people tí wọ́n ti ń rule kí wọ́n continue láti máa rule and you are expecting different results. So if Ṣèyí Mákindé gets to the presidency seat, he has already told you wípé the same people tó ń rule tó bá continue láti máa rule lè rí different results. So what do you expect from Ṣèyí Mákindé? No, what do you expect? Ìgbà tí Tinubu bá débẹ̀, ǹjẹ́ a fún Tinubu ní pressure kankan nílẹ̀ Yorùbá? Bàbá Tinubu ìbẹ̀lẹ̀ ń lọ yìí o, ọmọ ẹni òṣèlú bẹ̀bẹ̀rẹ̀ o, káfílẹ̀ kẹ̀sí di ọmọ ẹlòmíì o, ṣùgbọ́n ilẹ̀ Yorùbá kí lẹ mọ̀? Ǹjẹ́ ẹ fún Tinubu pressure? Àwọn èmi lè ètò tèmi Yorùbá wuyì lẹ́ ń bú. Ara wọn nílò onítàìtọ̀ǹgì akálòlò orúkọ wo lẹ pè mí tán? Mi sọ fún pé Tinubu bá débẹ̀ wọn ò ní gbé fún. Ṣé mi ò sọ fún pé wọn ò ní gbé fún? Bàbá ní grab it, snatch it and run with it. Bàbá ti grab pé ó ti snatch ẹ̀. Ó fẹ́ rán àwọn Fúlàní ti dúró sójú ọ̀nà pé ìwọ. Wọ́n jọ máa fi wèrè wo wèrè ni. Wọ́n jọ máa fi èpè. Wọ́n jọ máa fi wo èpè ni. Ẹ wo, kì má gbà iná lè ní kì má gbé lọ síbi tó jìnnà. Yorùbáwùyí lorúkọ mi. Yorùbáwùyí ni mò ń jẹ́. If you are coming across my page for the first time, I am the one and only Akalolo of Yorùbá land. Adáwọn ilẹ̀ Yorùbá ọmọ tó jọmọ lọ. Yolóyè tí òpin méjì. Abẹni ọmọ tí ò ṣe pààrọ̀. Ẹni tó máa pààrọ̀ Abẹni, ó máa déwájú federal government. Tó máa sign ẹ̀, ó máa déwájú Elédùmarè. Ayọ̀ Fáyọ̀ṣe sọ wípé ìjọba Ṣèyí Mákindé, ó lè jẹ́ ìjọba Ṣèyí Mákindé ló ṣe agbátẹrù ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ ní Ògbómọ̀ṣọ́. Definitely, wọ́n ti rí bí tools. Anytime, anybody bá fẹ́ lé ẹni, ó ní láti bàjọba Tinubu jẹ́. Anybody bá fẹ́ ba orúkọ anybody jẹ́ Nàìjíríà ń sìn, tó máa ṣe ni wípé a lọ pe àwọn agbésùnmọ̀mí pé ẹ lọ bá wa ba ìjọba ẹ̀ jẹ́. Ó ti bẹ̀rẹ̀ kì í ṣe èmi látàrí Goodluck Jonathan. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí, èní ni
2nd of June 2026. Ẹ ká sáré lọ sí ìlú Èkó. Ẹ̀yin tí ẹ bá wà lórí TikTok, tó bá lágbára àti wá sórí YouTube Yorùbáwùyí, ẹ bá bọ̀ lórí YouTube Yorùbáwùyí, ẹ kàn wá bá wa wo àwọn agbésùmọ̀mí, àwọn bandit tí wọ́n ń check out ní hòtẹ́ẹ̀lì ní Lagos State. Ó ṣọ́ọ̀kì yín. Ó ṣọ́ọ̀kì èmi náà. Àwọn bandit tí wọ́n ń check out ní hòtẹ́ẹ̀lì ní Lagos State, wọ́n ti mú wọn o. Àṣọ mú wọn ni, wọ́n mú wọn. Wọ́n ta kámẹ́rà wọn ni, wọ́n wá gbé eré wọn sá lọ. Kì í ṣe hòtẹ́ẹ̀lì tèmi àti ẹ lè sùn o. Kì í ṣe hòtẹ́ẹ̀lì tálíkà tèmi àti ẹ lè sùn o. Gbogbo ẹ̀yin ọkùnrin akọ ajá obìnrin ààrẹ lẹ́sẹ̀. Gbogbo ẹ̀yin obìnrin tó lọ ṣe ṣọtámú. Ẹ jẹ́ kó rí wá fa epo o. Ìlú ò fararọ o. Ìlú ò dẹrùn o. Láàrin ìṣẹ́jú kan ẹ bá wa like ètò yìí, káwọn dúró de àwọn tó bá wà lórí TikTok tó ń bá lágbára àti wá sórí YouTube Yorùbáwùyí kájọ wò ó. Ẹ ṣé, mo ti rí, thank you, God bless you. Same people, same result. Only you cannot like Ṣèyí Mákindé tí iná bá wà, Ṣèyí Mákindé ò lè wọ ọ̀nà because she already told you you cannot dìbò fún the same people and you expect different results. As how now? How can that happen? Báwo ló ṣe fẹ́ ṣẹlẹ̀? Kò lè ṣẹlẹ̀. Ẹ jọ̀ọ́ láàrin ìṣẹ́jú kan ẹ bá wa ṣe ètò yìí, ẹ bá wa like. Hey, yeah, Samson. Only please, madam, you are talking rubbish. Kò mọ rubbish gan kọ. You are so foolish. Kò tún mọ foolish, kò mọ spelling foolish. You are from APC. No, APC kọ́ ni mo ti wá. I am for NRC, PDP, NLM, APC. Wèrèrè o. Mo ti rí wèrè kan lórí TikTok o. Wèrèrè o, wèrè. Mo sọ pé ẹni tó bá ní làákàyè nìkan. Mr. Samson, page yìí is for those people that have làákàyè, not for foolish and nonsensical person like you. Àwọn tó bá lọ́pọlọ nìkan, wọ́n máa mọ̀ pé ibi tó máa kú sílẹ̀ wà yẹn. Ibi tó máa kú sí nìyẹn. Ibi tó máa kú sí nìyẹn. Ó dùn ẹ́, má yẹ kó dùn ẹ́. Wo fún nǹkan tó sọ yẹn. Tí Tinubu bá tún tẹ bá succeed láti lé Tinubu kò lórí oyè. Tinubu tún máa di kí ni wọ́n máa ń pè? Ó máa di bàbá àsàlẹ̀. Mr. Samson, láti ìjọ́ tí àwọn olóṣèlú ti ń kúrò lórí oyè láti 1960. Sọ fún mi olóṣèlú tó ti kúrò lórí oyè láti 1960 tí ó wà in control of Nigeria this thing. They keep on telling you the youth are the leaders of tomorrow. Yet, one ticket presidency 100 million, I think 200 million. The youth are the leaders of tomorrow. How can the youth like me, ọmọ ìyá aláta, ọmọ ìyá elépo, ọmọ ìyá oní kerosene, become president? How? Because they know people like Mr. Samson is on TikTok. Tí ò ní làákàyè láti digest nǹkan tá bá ń sọ. Because we hate APC. Tinubu is either, see, the atmosphere is getting hotter now. It's either Tinubu will continue his 8 years pẹ̀lú ilé kókó yẹn, or better still tó bá àwọn Fúlàní yẹn fight, or kó jẹ́ wípé àwọn Fúlàní will come to power láti wá fìyà jẹ Mr. Samson àtàwọn family ẹ wo mo ń bọ̀ o Mr. Samson máa fún ẹ ní èsì. I have a video bẹ́ẹ̀ kí kọ́kọ́ play video yẹn kí kọ́kọ́ fi fún ẹ lésì èmi kọ́ ni máa fún ẹ lésì. So mo pé Burutai, let me play it, má fẹ́ mi sọ. Mr. Samson, me like my buyan lórí page me, sorry for me using that word for you, but you cannot use that olórí burúkú word for me. Ìyá èèyàn kan ni mi gan ma àwọn kan. So if you are so stupid tí ìyá ẹ ò bá kọ́ ẹ nílé, mi fẹ́ bú ẹ bẹ̀ tí ìyá ẹ ò bá kọ́ ẹ nílé tó bá wá sórí page Yorùbáwùyí kó fi ọpọlọ kalẹ̀. We talk to intelligent people on this page only, and the until are intelligent to ready to learn. Now, look at one thing that has particularly angered Nigerians is the level of impunity. You see bandits record videos, they show their faces, they even make calls, sometimes they live stream. In the Oyo case, we saw videos emerging. This is Burutai. General Burutai.
tó jẹ́ pé ní ìgbà tiẹ̀ chief of defence or family staff àbí àwọn ọ̀nà ṣe máa ń pè wọ́n kọ́ ni láyé ìgbà Buhari olóyè kó defend Nàìjíríà láyé ìgbà Buhari èèyàn mélòó ni wọ́n ń pa nígbà yẹn now òun ló padà wá nísìn tó máa fún wa ní solution. Nigerians abeg mona think ẹ jókòó kẹrò Nigeria is not a country tí wọ́n ṣe pé kó ṣiṣẹ́ no Nigeria will only work for some people and who are those people? The people in power. Not for me ọmọ tálíkà, not for Mr. Samson ọmọ tálíkà. It can only work for people in power. Tí Buhari bá ti kú òun náà sì máa ṣèjọba o Gowon ó wà ńbẹ̀ ó ti wà ní ìjọba dìsín wọn ò tí ì bí ẹ tí Buhari ti wà nípò ní Nàìjíríà àkùnmẹ́wà ní 1972 kọ́ ló di Kini kan ní Nàìjíríà mìtẹ̀ wọ́n ti kọ́ tó di 1972 72 16 how many years ni 54 years yọkò ní ọjọ́ orí Buhari 20 làwọn Buhari wà tí wọ́n ti ń control Nàìjíríà 20 làwọn Babangida 30 20 ni wọ́n wà àwọn Gowon 20 30 ni wọ́n wà àwọn Agbóyìnrònsì 20 30 ni gbogbo wọn wà tí wọ́n ti ń control àwọn Ọbásanjọ́ 20 30 ni wọ́n wà tí wọ́n ti ń control Nigeria and they are still controlling Nigeria till now they will keep on controlling Nigeria kò sí nǹkan kan tó bá fẹ́ tó fẹ́ ṣẹlẹ̀ Jésù ò lè gba anybody Muhammad ò lè gba anybody until you guys are ready to gba yourself nobody tó máa gbà yín nobody now ní ayé Buratai àbí Buratai ni wọ́n gbé olóyè Sunday Adéyẹmọ náà lọ sí olóyè Sunday Adéyẹmọ gbowó ṣá ṣé ẹ rántí kéèsì Buratai pẹ̀lú Sunday Igboho kí ni Sunday Igboho ṣe láyé ìgbà Buratai tí wọ́n ní kó lọ pa mọ́lé Mr. Shamsi are you there láyé ìgbà Buratai tẹ́ ń wò yìí kí ni Sunday Igboho ṣe tí wọ́n ní kó lọ pa mọ́lé mo yẹ ìgbà tí Sunday Igboho lò lẹ́yìn odi ọmọ Buratai mélòó ọmọ Ọbásanjọ́ mélòó ló bọ́ta tó wá bú Sunday Igboho ṣe bẹ́ẹ̀ ọmọ tálíkà ló lè bú Sunday Igboho nígbà tí yorùbá wù yín pariwo gbà yín tí mo pariwo fún yín pé Nàìjíríà ò lè ṣiṣẹ́ bàbá Tinubu ẹjọ́ kọ́lẹ̀ ọmọ ẹni òṣèlú bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ kábìlẹ̀ kẹsí nísìnyí lápálàpá ti mú everybody nídìí kúrú náà ti jẹ̀dí anybody ojú everybody ti ń gbọ́ what are you telling me this is Buratai talking èyí lélẹ́yìn wọ́n sẹ́ndí ẹ̀ sí mi bàbá Buratai ṣọ́ọ̀ṣà ṣàlẹ̀ general Buratai ó fojú wa hàn èèmọ̀ àwa tá à ń pariwo fún òmìnira ilẹ̀ Yorùbá òun ojú rí ẹnu kò gbọ́dọ̀ sọ ẹnu kò gbọ́dọ̀ sọ ẹnu kò gbọ́dọ̀ sọ torí owó íńtánẹ́ẹ̀tì ohun tójú wa rí ẹnu wa ò lè sọ Buratai sọ́ọ́lẹ́ o ọlọ́run bá wa sọ yín lẹ́san sà may Elédùmarè reward you accordingly sà may Elédùmarè ọlọ́run ọba reward you and your generation sà àṣẹ ọlọ́run bá wa sọ yín lẹ́san ọlọ́run bá wa sọ yín lẹ́san torí pé a prevent nǹkan tó ṣẹlẹ̀ lẹ́nìí kó má bàa we are the people that saw today ní àná ohun tó ṣẹlẹ̀ lẹ́nìí kó má bàa ṣẹlẹ̀ lánàá ẹ mọ tẹ bójú wa rí yes sir àwọn náà fẹ́ bá wa tún Nàìjíríà tó ń sìn wọ́n ti pé Ọbásanjọ́ náà ó wà lára àwọn tó ń tò Nàìjíríà lọ́wọ́ yìí o ó ti di president rí o ọ̀nà Ṣàngó Ọ̀tà Ọbásanjọ́ ò rí ṣe bàbá Buratai yes sir olórí oko bá olóyè Sunday Igboho ẹ wá wọ ọ̀rẹ́ yín o ọ̀rẹ́ Sunday Igboho ẹ bá wa sọ̀rọ̀ ṣàyẹ̀ ṣètà thank you sir. Nigerians is the level of impunity. You see bandits record videos, they show their faces, they even make calls, sometimes they live stream. Olúṣínà SNA wọ́n ní 110 online tap please kẹ́rin máa bẹ̀ ìjọba bá mi tó like iṣẹ́ mi problem ti yín nìyẹn ẹni tí ò bá like mo like kan tí TikTok ṣe sórí page mi sìn àti YouTube ìwọ tó bá fara tap wọn máa já ẹ dànù ní YouTube ìwọ wọn máa rí ẹ bọ́ọ̀lẹ̀ ni àbí kò má rí iṣẹ́ mi wọ́n ti mọ̀ pé ò like iṣẹ́ mi ló ṣe ń wò mí ló ṣe lè like ẹ̀ thank you olú SN
In the Oyo case,